Queen Mother Tia, Ìyábọ̀ Òjó, Grandma Rakim, ẹ kú ọjọ́ ìbí òní o. Ìgbà ọdún kan ni fún yín nínú owó, nínú ọlá. Ẹni dààmú o, ẹni wálẹ̀, àwa ló ní wálẹ̀ o. Agbára Ọlọ́run. Ẹ̀yin tí ẹ máa ń sábà sọ pé mo fi síbì kan ju bì kan lọ. Mi ò fi síbì kankan ju bì kan lọ o. Kì í ṣe wípé bóyá owó kan ni mo gbà lọ́wọ́ Ìyábọ̀ Òjó tàbí wọ́n fún mi ní kankan o, ṣùgbọ́n bá a ṣe máa ń gbé fídíò wọn tá a dẹ̀ máa ń sọ̀rọ̀ pa wọn náà là ń sọ̀rọ̀ pa Aunty Lizzy Anjorin. Ṣùgbọ́n táwọn warriors wọ́n bẹ̀rẹ̀ sí ní bá wa fa wàhálà ńgbà yẹn wípé abẹ́rẹ́ ọ̀rọ̀ ó sì gbá Hausa wo tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n mo rí pé gbogbo ìgbà tí wọ́n gbé fídíò àǹtí Ìyábọ̀ mi kì í ní ìṣù kankan. Ìdí nìyẹn tó jẹ́ pé mo fi ń wò pé ẹni tó bá understand báyìí tó dẹ̀ gbà wípé èèyàn náà ń ṣiṣẹ́ tiẹ̀ náà kó náà lè bàjẹ́ ni. Dandan náà ni kí èèyàn ó máa gbárùkù tí gbogbo nǹkan tó bá ti ń ṣe. Ìdí nìyẹn o. Mi ò bá Aunty Lizzy Anjorin ní kankan papọ̀. Mi ò dẹ̀ gbowó kankan lọ́wọ́ Ìyábọ̀ Òjó láti lè fi máa dojú ìjà kọ Lizzy Anjorin. So mo wà neutral ni o. So Aunty Ìyábọ̀ Òjó, ìgbà ọdún kan ni fún yín o. Bàbá wa kan bẹ nílùú Ọ̀yọ́ Aláàfin Ògìpá Ṣẹ̀kẹ̀rẹ̀ Mọ́dé ọmọ Àtìbà. Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là lọ́yọ̀ọ́. Ó bọ̀rí ni, ó bọ̀fá ni, ó fẹ́ bá Ifá ní gbólóhùn ní gbogbo nǹkan. Iṣẹ́ ìrọ̀ lọ déédéé. Ẹ̀yin náà kàn sí bàbá yìí nílùú Ọ̀yọ́. Wọ́n wà ní ìlú Péjú wa Sábó Ọ̀yọ́ Aláàfin. Ẹ̀sìn wo Ọlálékan Àyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ ni. Àṣeyẹ lálákọ̀ máa ń ṣe fún ilé. Ẹ bá ṣàṣe lágbára Ọlọ́run bá o, lágbára Ọlọ́run bá. Ifábùkọ́lá, Ifá mi bàbá mi kẹpẹ́. Bẹ́ẹ̀ ni o, Elédùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe wí àtẹ̀gbò. Ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ̀dùn àfihàn wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. Àdúpẹ́ o, Elédùmarè ó ṣeun, ẹja tó ń da ibú dààmú òjò apá lọ. Babaláwo Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. Àbá ẹ bá mi kálọ̀ o, sádọ̀rọ̀ Àtàndá olórí àbọ̀là, bẹ́sọ̀rọ̀ débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o. Gbogbo ayé ló lọ síbẹ̀ o. Irú ìṣòro àìsàn wo ni tiẹ̀? Àìní iṣẹ́ gidi lọ́wọ́, ìpọ́njú, ìkórira, promise and fail, ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́, kí èèyàn ṣiṣẹ́ kó má lákòjọ. Ogun ni àìrọ́mọbí, àìrọ́kọ tàbí aya rere fẹ́, oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. Báwo ra rẹ̀ ràn? Fífi ojú kó jàǹkárí wọ̀, ìdènà ni. Ẹnìkan kò lágbára o, àyàfi ọba Ìdùmarè. Tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gùn ṣe wòsàn. Tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀. Babaláwo Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là ẹ ṣé o. Elédùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà. Ẹ̀yin náà kàn sí wọn. Gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́. Bóyá ẹ̀yin sì fẹ́ bọrí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn. Ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn. Ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin. Bus stop tẹ́ ẹ bá ti dé. Kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ. Wọ́n wà ní ìlú Péjú 1 Sábó Ọ̀yọ́ Aláàfin. Telephone 0803-834-8630 tàbí 0705-288-8104. Ọ̀kàràkàn yìí ná Ifá gbáyé lọ. Ìrí òkè gbogbo wa. Kí ló ní di o? Yọ yẹ wa o, kò ní yẹ ẹ lẹ̀ fún wa. Ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀.